ìlú Ìlọrin ẹlòmíì tó bá fẹ́ ṣàbòsí yóò ní ìlú àwọn ó dájú Ìlọrin lọ nílùú yìí ò dáhùn àmọ́ má ṣàbòsí wá gbọ́ nígbàtí ẹ̀sìn wọ ìlú yìí àtàwọn àfáà ńláńlá bẹ̀ tí wọ́n lè fi ẹnu àtẹ́bù lẹ́ni ẹbọ ni wọ́n ń ṣe ń lu tí yẹn ìlú tó bá ikò légún ó tó ní fákòrò lóòtọ́ ẹni tó bá mọ Islam tó bá mọ̀ tún mọ̀ pé masha Allah kódà ń jọ ẹbọ sápánà sọ pé kódà kó ló kàfàrà àwọn tó lọ ó sámọ̀ pé ráyù tí ẹni kìí ṣe muttafaqun alayhi àbí but ẹbọ tí wọ́n ń ṣe ń lu tí yẹn kí ni orúkọ rẹ̀ muttafaqun alayhi nílùú tèmi di sin wọ́n sì ń gbé Ṣàngó táwọn àgbàlagbà náà ò jókòó bẹ̀ alhamdulillah pé wọn gbèrú ẹni lọ tí ò bá ní ọlá jù bá wọn lọ káfà fakhran wa fadla ó tó kìí ṣe ìlú mi nìkan wọn ní state capital wọn ń ṣe Ọ̀ṣun tí wọ́n lọ́jọ́ tí wọ́n fi ṣe àwọn wá ń ṣe bọ́ báyìí níbi báyìí ó lè ní khilaf súnmọ́ pé ó lè mẹ́gá lè agree ṣùgbọ́n al-muttafaqu alayhi laysa kalladhi fihi rayb so ìlú wa a'immatul bilad àwọn tọ́lọ́run fi mú ìlú dúró lásìámọ̀ àwọn àgbàlagbà lórí súnnà abẹ́lọ́n ọlọ́mọjẹ kẹsẹ̀ wọn yẹ kó lórí òdodo àwa náà ọlọ́mọjẹ kí gurur ọlọ́mọjẹ kó mú wa láfi kó lórí òdodo a ṣe sùúrù ní jàmáà mo ti sọ fún wa yajma'una qawlullahi azza wa jalla innahum fityatun amanu bi rabbihim fazidnahum huda a ṣe sùúrù ní o ana wa antum a gbọ́dọ̀ ṣe sùúrù ní àwọn yóò bu àwọn yóò ní a sí lórí manhaj àwọn yóò ní a dákanwọn lakin sayalamuna gadan ẹ̀yẹn kọ́lẹ̀ o wallahi lazim sayalamuna gadan sùúrù ní o sùúrù pé kò sí problem gbogbo tó bá wù káwọn yóò sọ